Aláròyé máa wí o. Ó mà ṣe o, akẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ gan mọ́ná bọ́ọ̀lù ló lọ mú nínú fẹ́ǹsì. Ọmọkùnrin akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ tí wọ́n ti máa ń pèsè àwọn ọmọ tó bá nífẹ̀ẹ́ láti wọ fásitì Ifẹ̀ sílẹ̀, ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Center for Distance Learning tó wà nílùú Mòró níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ló ti pàdé ikú òjijì nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá lásìkò tí òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ jọ ń gbá bọ́ọ̀lù. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tó pe ara rẹ̀ ní Akíndélé ṣe wí, ó ní lásìkò tí wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ní bọ́ọ̀lù bọ́ sínú fẹ́ǹsì ilé kan lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ tí akẹ́kọ̀ọ́ náà sì gbà láti lọ mú un jáde. Ó ní ó fò sínú ilé yìí ó sì ju bọ́ọ̀lù náà jáde síta, ṣùgbọ́n bó ṣe fẹ́ fò padà kò mọ̀ pé afẹ́fẹ́ òjò tó fẹ́ ṣáájú àkókò yẹn ti já wáyà iná life wire sílẹ̀. Bó ṣe ṣèṣì gbá mú nìyí tí iná sì gbé lójú ẹsẹ̀. A gbọ́ pé bó ṣe ṣubú làwọn ẹgbẹ́ rẹ̀ àtàwọn aráàlú tí wọ́n wà nítòsí gbé lọ sílé ìwòsàn Catholic Hospital tó wà nílùú Ìpẹ̀tùmọdù. Níbẹ̀ ni wọ́n sì ti sọ fún wọn pé ọmọkùnrin náà ti kú. Alukoro fásitì Ifẹ̀ Abíọ́dún Ọlárìnwájú fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní ìbànújẹ́ ńlá gbáà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ fún gbogbo àwọn aláṣẹ fásitì ọ̀hún nítorí akẹ́kọ̀ọ́ náà ti parí ẹ̀kọ́ àṣewọlé kí èsì jáde kó sì wọ fásitì Ifẹ̀ ló kù. Ọlárìnwájú fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jọ ń gbá bọ́ọ̀lù. Òfin tí wọ́n sì ṣe láàrin ara wọn ni pé ẹni tó bá ju bọ́ọ̀lù sínú fẹ́ǹsì ni yóò lọ mú un. Bí akẹ́kọ̀ọ́ yìí sì ṣèṣì gbá bọ́ọ̀lù sínú fẹ́ǹsì ilé yìí ló fò mọ́ fẹ́ǹsì tó sì ju bọ́ọ̀lù síta kó tó di pé ọwọ́ rẹ̀ kan wáyà iná lásìkò tó fẹ́ fò padà síta. Ó ní nígbà tí àwọn ọ̀rẹ́ rẹ̀ kò tètè rí kó bẹ́ síta padà ni wọ́n fò wọnú fẹ́ǹsì yẹn tí wọ́n sì bá a níbi tó ti ń gbọ̀n. Nígbà yẹn ni wọ́n rí i pé wáyà iná ló fọwọ́ mú. Ọ̀kan lára wọn sì figi mú wáyà ọ̀hún kúrò lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó gbé e lọ sílé ìwòsàn tó wà nínú ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́. Nígbà tí àwọn dókítà ibẹ̀ sọ fún wọn pé ó ti kú ni wọ́n tún gbé e lọ sílé ìwòsàn mìíràn tí àwọn náà sì tún fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti dágbére fáyé. Ó ní alákòóso ọgbà ìkẹ́kọ̀ọ́ yìí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Kọ̀yà ti ránṣẹ́ sí àwọn òbí akẹ́kọ̀ọ́ náà láti fi ohun tó ṣẹlẹ̀ tó wọn létí. Ó sì jẹ́ ẹ̀dùn ọkàn ńlá fún gbogbo àwọn aláṣẹ àtàwọn akẹ́kọ̀ọ́ fásitì náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ sí afẹ́fẹ́ rere. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé Online Television.